Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin èèyàn gidi, èèyàn pàtàkì. Thank you all for watching. Ẹ ṣé gan-an, thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Gbogbo ọmọ ló ṣòfò ni. Àwọn gúrùpù ẹ̀ tí wọ́n jọ ń ṣe gbogbo wọn ṣòfò ẹ̀mí wọ́n sì ṣòfò ọmọ. Àmín. Àwọn tí ń rajà lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni tí ìbá àjẹ́ aláàfáà ni ìbá àjẹ́ adáhùn ṣe ni ìbá àjẹ́ pásítọ̀ ni ìbá àjẹ́ olóògùn ní rà gbogbo ẹni yòówù tí ń rà lọ́wọ́ rẹ̀ òfò ní wọ́n nù dílé yín. Àmín. Ọlọ́run ò ní fẹ́ kankan kú nù dílé yín. Àmín. Ikú tó gbóná lẹ́ẹ̀ máa kú. Àmín. Àwa fi gbogbo ẹ̀bẹ̀ ọ́ gbogbo ẹni ó dìde fún wípé òun ọgbà alẹ̀ òfò ní tán dílé rẹ̀. Àmín. Ikú ọ̀wọ́wọ́ ò ní tán dílé rẹ̀. Òun ò ní jèrè kan nù ọmọ rẹ̀ ó fi. Ọ̀làkú ẹni yòówù láyé tí n bá ń ṣáájú àbí ń sa tẹ̀sùbà àbí ń ṣoògùn lédi pé òun fẹ́ pa á kọ́ mọ́kà gbogbo ẹni bá ní kọ́kọ́ jẹ lédi pé òun fẹ́ pa á kọ́ mọ́kà ẹ má pa ìjọba yóò pa ẹ má fi sìfìrúsù àpá ẹjọ́ ó yanjú tó kù ná ẹjọ́ ó ṣe gbẹ̀ kó tó lọ ẹni bá wà lóhùn sa nǹkan kan kó lè kú Olúwa abẹ̀ ọ́ pẹ̀lú àṣẹ rẹ̀ Ọlọ́run àti jẹ́kan rẹ̀ Ọlọ́run àtàyè nípò rẹ̀ Ọlọ́run òfò ńláńlá lérí ọmọ yín àti lérí àwọn ìyàwó àti gbogbo ntẹ́ bí òfò ní wọ́n nú fámìlì yìí. Àmín. Mo ti ṣépè báyìí pẹ́ kọ́ sí mi. Ẹni bá lóun nǹkan gbà tó lóun fún pọ́ńsì jẹ́ kó lè bá kú gbogbo ẹni bá dá májẹ̀mú rẹ̀ àbọ̀ bá dásà rẹ̀ ọmọ rẹ̀ gbogbo ntó bí lọ́mọ kò ní rẹ́ni lérí ọ̀kan. Allahu Akbar. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣe bẹ́ẹ̀. Allahu Akbar. Bẹ́ẹ̀ pé wọ́n ojú ọ̀nà yìí lẹ gbámú. Bẹ́ẹ̀ bá bí méjìlá nínú ọmọ ẹyọ kan tí ẹ pé yọ yanjú nínú ọmọ yóò ní òṣèkú pa yín. Àmín. Ẹyọ kan tí ó yanjú nù. Àmín. Ìjọ pa ọ́. Ìjọ yanjú ni pé kó lè bá a pa. Irú ọmọ bẹ́ẹ̀ gbogbo ń tẹ́ bí ò ní yanjú ẹyọ kan táwa kú yóò yanjú nínú ọmọ tẹ́ bí òun náà ni ó pa yín. Àmín. Ọlọ́mọsà ṣe bẹ́ẹ̀ fún yín. Àmín. Ẹ̀yin tẹ́ yín sẹ́ Abdulrahmani gbogbo bí ọba wà kó ṣòfò ọmọ. Àmín. Ẹni tí ọba sàmì kò ní dáa fún. Sàmì wọn táìpù àmì ni o. Bóyì táìpù ọmọ ṣe máa ń bí ọba wà náà. Bẹ́ẹ̀ ni ayé bì ọ́. Ẹni ọkọ Ramani ń sẹ́. Gbogbo ọmọ rẹ̀ ó ṣòfò ni. Àwọn gúrùpù ẹ̀ tí wọ́n jọ ń ṣe gbogbo wọn ṣòfò ẹ̀mí wọ́n sì ṣòfò ọmọ. Àmín. Àwọn tí ń rajà lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni tí ń ta fún ìbá àjẹ́ aláàfáà ni ìbá àjẹ́ adáhùn ṣe ni ìbá àjẹ́ pásítọ̀ ni ìbá àjẹ́ olóògùn ní rà gbogbo ẹni yòówù tí ń rà lọ́wọ́ rẹ̀ òfò ní wọ́n nù dílé yín. Àmín. Ọlọ́run ò ní ṣe kankan kú nù dílé yín. Àmín. Ikú tó gbóná lẹ́ẹ̀ máa kú. Àwa fi gbogbo ẹ̀bẹ̀ ọ́ gbogbo ẹni ó dìde fún wípé òun ọgbà alẹ̀ òfò ní tán dílé rẹ̀. Ikú ọ̀wọ́wọ́ ò ní tán dílé rẹ̀. Òun ò ní jèrè kan nù ọmọ rẹ̀ ó fi. Ọ̀làkú ẹni yòówù láyé tí n bá ń ṣáájú àbí ń sa tẹ̀sùbà àbí ń ṣoògùn lédi pé òun fẹ́ pa á kọ́ mọ́kà gbogbo ẹni bá ní kọ́kọ́ jẹ lédi pé òun fẹ́ pa á kọ́ mọ́kà ẹ má pa ìjọba ní ọ̀pá ẹ má fi sìfìrúsù àpá ẹjọ́ ó yanjú tó kù ná ẹjọ́ ó ṣe gbẹ̀ kó tó lọ ẹni bá wà lóhùn sa nǹkan kan kó lè kú Olúwa abẹ̀ ọ́ pẹ̀lú àṣẹ rẹ̀ Ọlọ́run àti jẹ́kan rẹ̀ Ọlọ́run àtàyè nípò rẹ̀ Ọlọ́run òfò ńláńlá lérí ọmọ yín àti lérí àwọn ìyàwó àti gbogbo ntẹ́ bí òfò ní wọ́n nú fámìlì yìí. Allahu Akbar. Mo ti ṣépè báyìí pẹ́ kọ́ sí mi. Ẹni bá lóhùn fún nǹkan jẹ́ ń bí ọ wà tó lóhùn fún pọ́ńsì jẹ́ kó lè bá kú gbogbo ẹni bá dá májẹ̀mú rẹ̀ àbọ̀ bá dásà rẹ̀ ọmọ rẹ̀ gbogbo ń tó bí lọ́mọ kò ní rẹ́ni lérí ọ̀kan nù ẹ kó ní òfò nínú ọbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n ojú ọ̀nà yìí lẹ gbámú bẹ́ẹ̀ bá bí méjìlá nínú ọmọ ẹyọ kan tí ẹ pé yọ yanjú nínú ọmọ yóò ní òṣèkú pa yín. Ẹyọ kan tí ó yanjú nù. Gbogbo àwọn tó ń pa àwọn ọmọ ọlọ́mọ tó ń gérí àwọn ọmọ ọ̀tá.
tán gé apá tán gé ẹsẹ̀. irú ọmọ bẹ́ẹ̀ gbogbo ń tẹ́ bí ò ní yanjú ẹyọ kan táwa kú yóò yanjú ní ọmọ tẹ́ bí òun náà ni ó pa yín. Amina ọlọmọsà ṣe bẹ́ẹ̀ ṣe pé lẹ́yìn ìka ẹ̀yìn ìka tẹ́ ẹ̀ máa gé orí gé apá àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ti rádúró pé wọ́n gbé yín sẹ́ ẹ kọ́ntínú ẹ mọ̀ pa à ń ṣe wá sí à ń pariwo fún yín ẹ ń gbọ́ wá sí ẹ wá ń pa àwọn èèyàn jayé ní Nàìjíríà torí pé ẹ followers Lizzy ẹ wá ń pa àwọn èèyàn jayé ní Nàìjíríà bọ́n ṣe ṣe nìyẹn Naija àṣírí yín ò mọ̀ tú àṣírí yín á tú gbogbo ẹ̀yin ìkà gbogbo ẹ̀yin tẹ́ wà ní òkùnkùn tẹ́ ń ta fà sínú mọ́lẹ̀ táwọn ayé ò ti ẹ̀rọ gbogbo orú nǹkan yẹn sí tó dẹ̀ pé nínú aburú lẹ ti ń ṣọlá lẹ ti ń jẹ lẹ ti ń mu tẹ́ wà Nàìjíríà yẹn tó yẹ pé source of living yín gan ò yé àwọn tó wà ń lo òyìnbó kò yé wa gan wọ́n kàn ṣáà mọ̀ pé ẹ rí tí ẹ ti lọ tọwọ́ bọ̀bọ̀ kú bọ̀ tẹ́ ń ṣaburú Nàìjíríà yẹn tẹ́ ń pera yín láń bàbá láyé tẹ́ ń pera yín láwọn ìyá láyé tẹ́ ń bẹ àwọn ọmọ lókà níbi irú àwọn Ìlọrin Èkó nǹkan kan ẹlẹ láwọn bọ́ọ̀sì tán ṣiṣẹ́ fún yín tán pọ̀ tẹ́ ń fi ṣéǹjì tẹ́ fi ń bọ owó kékèké tẹ́ fi ń gba kídìní èèyàn lọ́wọ́ wọn tẹ́ ń gbapá lọ́wọ́ wọn tẹ́ ń gbẹ̀sẹ̀ lọ́wọ́ wọn tó yẹ pé ẹlòmíì ó lè jẹ́ bí irú Kwara State yẹn náà ti máa ró dán ẹ̀ rí gbogbo ẹran rẹ̀ Èkó náà máa tà sí kò tẹ́ ẹ̀ ní sùúrù rí àwọn tó máa gba gbogbo nǹkan nídìí Èkó làwọn wà nínú rí àwọn bàbá olówó ṣé jìnnà máa fáwọn wọ́n fi máa gba gbogbo kíní yẹn tó yẹ pé àwọn ọmọ yẹn rí pé mọ́ ya gbogbo yẹn lẹ́nu ni pé kí náà ń fi apá èèyàn ṣe kí náà ń fi ẹsẹ̀ ṣe tán sọ pé wọ́n fi ń ṣoògùn owó wọ́n fi ń ṣe kí náà ń para wọn fún kí náà ń ṣe rí tí ò bá ṣe pé pọ̀ yẹn rí owó níbẹ̀ ràmọ́ nìyẹn kò ní láyà láti lè pa girlfriend yẹn ẹ wo bó ṣe gé ọmọ yẹn tí bọ́ọ̀ tó ṣẹlẹ̀ l'Ábùjá yẹn la ṣì ń rò tí mo ń wò pé sáwọn èèyàn gidi sì kú Nàìjíríà mọ́ báyìí tó yẹ pé ìyẹn gan lásán gan ń dẹ́rù bà yẹn pé àwa yìí sì máa lọ sí Nàìjíríà yìí mọ́ báyìí bọ́ọ̀yì tán ní gospel singer ní abẹ́rẹ́ bó ṣe fáyìn dáadáa Ọlọ́run ló mọ iye àwọn ọmọ ọlọ́mọ tí ó ti fi fine boy yẹn tá ti fi canvas tá ti fi tàn kó tó di pọ́ lọ́wọ́n abáwa táṣìírí ẹ̀ yìí tó ti máa pa silently tó sọ wọ́n sínú ìbànújẹ́ nínú fámìlì wọn Ọlọ́run ló mọ iye ìdílé tí bọ́ọ̀yì ti máa pa lẹ́kún kó tó di pé Ọlọ́run ṣẹ̀wá tó àṣírí ẹ̀ yìí ẹ wo bọ́ọ̀ yẹn wọ́n ní gospel singer ní nǹkan kan kíní kan ló ga báyìí ó tún mọ orin kan gan ẹ rí àfìgbà tí mo dédé rí wèrè tán ní kó jókòó lẹ̀lẹ̀ tí wọ́n ti gba àsìkò tó díẹ̀ àṣẹ kírímínà ni ẹ wò bó ṣe gé bó náà ṣe gé girlfriend ẹ kí ló dé owó kílẹ̀ ń wá àwọn ọmọ yẹn dẹ̀ ní àṣà níbi tán tà sí àwọn lè láyà láti pààyàn àwọn ìyá olówó tán wà nínú ilé tán fowó rán wọn ṣẹ́ burúkú káàkiri ẹ̀rí àwọn lè má lọ opportunity tí àwọn ò là àwọn lè má lè ṣe gbogbo nǹkan ẹ̀bọ̀ wọ́n lè rán náírà ń ṣẹ́ gbogbo tán bá fẹ́ ló tó wọn lọ́wọ́ tán bá fẹ́ kán pààyàn fáwọn ṣinṣin wọn láwọn tán máa fún lówó tó yẹ pé owó yẹn lásán àwọn yẹn á máa ṣọpẹ́ ni ẹ̀rí wọn ò ní mọ̀gbà tán máa tanra wọn lọ ọ̀rẹ́ tan ọ̀rẹ́ lọ tà torí owó ní Nàìjíríà ọkọ gan lọ ó mú ìyàwó gan jáde gan tó lọ tàyàwó ẹ̀ dànù ẹ̀mọ ìyàwó tó náà ta ọkọ ẹ̀ ẹ̀rí tó yẹ pé torí owó ẹ wá bá débi pé kẹ́ wá yọ àdá kẹ́ wá máa ṣá àwọn èèyàn kẹ́ wá gé wọn lékìrí ni mo ti ń wò pé ṣé àwọn èèyàn gidi sì wà Nàìjíríà ìmọ̀ báyìí táwọn ọmọ kéékèèké ti ń dájú owó kí náà wá wọ́n ti ń wá owó burúkú nínú ẹ̀rí ìṣáná dẹ̀ náà máa fún wọn ìlú òyìnbó la gbọ́ pé wọ́n ń ta gbogbo kídìní nǹkan yẹn ibẹ̀ yẹn gangan náà ti ń rówó ìlú òyìnbó gan la gbọ́ pé wọ́n náà ń ta gbogbo ẹ̀ gan sí bá a ṣe ń gbọ́ wọn ní àwọn tó dẹ̀ rà lọ́wọ́ wọn rà àwọn kan ló sàn ra àwọn kìíní yẹn lọ́wọ́ ẹ máa wo bọ́ọ̀ yẹn ó lọ kápá apá ọmọ ọlọ́mọ ó wá kó sínú ke ọ̀dà ìyẹn ló ń ya gbogbo àwọn àfáà lọrin lẹ́nu pé kí ló fẹ́ fa apá ó lápá ló nídìí apá ló nídìí ló wá pa odidi èèyàn ó wá yọ apá rẹ̀ ó wá gé ẹran rẹ̀ lékiri ló lo ọ̀dánù ni o
ìwọ lọ dànù lé létà la gbọ́ pé wọ́n ní Ìbàdàn náà tiẹ̀ ta orí ọmọ ọlọ́mọ sí ẹ̀rí àti ẹ̀wà mọ̀ gbogbo ẹ̀ kàn wá dàrú ó wá dàbí ẹsẹ̀ télọ̀ ni mo ní ṣé Nàìjíríà yìí sáwọn èèyàn gidi sì wà ń lu àwọn àfáàmọ̀ rè àfáàmọ̀ tún lé léyìí náà náà ní Ìbàdàn náà torí sí kẹ̀ apá wa ń kọ́ wọ́n ló lápá ló nídìí o inú ló ṣe kó sínú ke ọ̀dà yẹn ó gbẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ sínú ke kan Ọlọ́run ló mọ iye tó ń ta ẹ̀jẹ̀ wọn tó bá ti pa wọ́n tán ibi tó bá gbẹ̀jẹ̀ wọn sí ọ̀tọ̀nà tó ń rẹ̀ torí tí ẹ̀jẹ̀ yẹn ò bá wà important sí kò ní rọ sínú keragolis water yẹn kó kìpù ẹ̀ ó rọ ẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ sínú ike bóyá nu kẹ́ẹ̀gì ní keragolis water ni tí ò bá ní tó fẹ́ fi ṣe sáárọ̀ ni ó máa lọ dànù ni tàbí kó lọ bẹ́rì ẹ̀ wọ́n sì ká yẹn náà mọ́nú yàrá ẹ̀ níbo ẹni ó lè jẹ́ àwọn kọ́sítọ́mà tó máa gbà yẹn ò tí tètè dé ni wọn ò tí ì rówó àwọn ẹni ó ṣà ní àwọn tó máa ta fún àbúrò kó kàn wú pé kó nǹkan máa ṣe rán dandan kó kàn máa pààyàn káàkiri ẹni páyé Nàìjíríà ti bàjẹ́ pátápátá àfikọ́ lọ́n kó ṣàánú èèyàn ẹni tí Kamarudeen ní àbí Abdulrahman Ìlọmọlọrin náà tó wá ṣẹlẹ̀ ìyẹn náà tún ọmọ kékeré owó kí ló ń wá ọmọ tó yẹ kó sì ní ìrìn àjò bíi 60 years tó ìfẹ́ rìn nínú ayé ó yìí ní ìrìn àjò bíi 60 years níwájú ẹ wo èjì ẹ bóyá lójú 30 years old lọ bóyá lójú mi tiẹ̀ wá mọ̀ mo sábà kí bọ́ yẹn ọmọ kékeré ni mo ṣe ń wo yẹn ó kàn ga ni yẹn tán ló ń kọrin Christian l'Abuja wèrè yìí náà ẹ wo bọ́ yẹn bójú ẹ̀ ṣe tutù Abdulrahman ẹ wojú ẹ̀ bó ṣe tutù èèyàn máa ríru ọmọ yẹn ẹ wojú ẹ̀ kéèyàn rí kọ́mọ èèyàn mú wálé kó lọ́rẹ̀ẹ́ òní o nínú kọ́mpáàdì ẹ mọ̀ téèyàn bá wojú ẹ̀ ọkàn èèyàn á fẹ́ máa wò ó pé ọmọ dáadáa lélẹ́yìí máa jẹ ọkàn èèyàn á sì rí ẹ wojú ẹ̀ èèyàn kì í ṣe irú àwọn èèyàn tán lè dédé máa rorò kúrò sí tán lè máa ro nǹkan tí ò dá sí pé bóyá ó lè ṣe Ọlọ́run ló máa ń tàṣírí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ta ló mọ̀ pé irú bọ́ọ̀ yẹn lè láyà ó lè bó ṣe ń ṣe yẹn bójú ẹ̀ ṣe rí yẹn ó lè láyà láti pa èèyàn kó dẹ̀ dé Ọlọ́run ẹ wò adúrú bàtà tán náà ká mọ́nú yàrá wèrè bàtà àwọn ọmọ ọlọ́mọ bàtà yẹn ó fẹ́ ta bàtà yẹn náà ni ó wá rí jọ tòró náà fẹ́ ra Benz ó fẹ́ ra Benz bàtà yẹn ẹ rí ó fẹ́ tà wọ́n náà ni alájèrè tí wà ní ló ṣe ń kíkọ ẹ̀ ó rí jọ pé bóyá kò kú fẹ́ kan ta gbogbo bàtà yẹn bóyá tó bá pa wọ́n bíi tó bá pa àwọn èèyàn títí wọ́n bíi 30 tó ń bá tẹ̀ rí ẹsẹ̀ àwọn obìnrin yẹn bàtà ẹsẹ̀ wọn tó ń bá rí bíi 30 rí jọ á ti fojú woye millions tó bá ẹ rí á calculate pé ẹ̀dọ̀ wọn ó ṣàmà ní iye tí ẹ̀dọ̀ náà tó máa fún ẹ̀rí bá ṣe ń ta ẹran èèyàn sìn náà ṣe tẹ ẹran tá à ń jẹ yẹn lọ́jà bẹ́ẹ̀rẹ̀ èèyàn ṣe dì ní Nàìjíríà sìn nìyẹn wọ́n láwọn kan wà tó yẹ pé ẹran èèyàn náà ti ẹ̀ jẹ ẹran èèyàn làwọn máa ń gbádùn ẹran núgbó yẹn ò kò dùn lẹ́nu wọn mọ́ kan wà Nàìjíríà yẹn tó yẹ pé ẹran èèyàn náà jẹ ẹ̀ẹ́dẹ́ lè mọ̀ ojú big man lẹ́fí máa wò wọ́n àwọn èèyàn lẹ́ máa pè wọ́n àwọn tẹ́ expect náà wà ń di ìwà burúkú ìwà bàjẹ́ yìí láwọn tẹ́ expect ẹ wá dúró àwọn èèyàn bá ṣe ń sọnù ní Nàìjíríà lójoojúmọ́ everyday ìròyìn ìbànújẹ́ láti Nàìjíríà ìròyìn ìbànújẹ́ ó dé stage kan gan mọ́ wò pé ẹ̀yin ń blọ́ọ̀gì tẹ́tí ẹ̀ máa ń gbé gbogbo àwọn news ìbànújẹ́ láti Nàìjíríà yẹn kì í rí nǹkan tó dáa tẹ́lẹ̀ mọ́ gbé síyàn létí lójú kéèyàn máa wò kéèyàn kẹ́ẹ̀kan máa bà àwọn aráàlú òyìnbó torí tó bá ń follow news Nàìjíríà bá ìbànújẹ́ ni wọ́n lè lẹ́nìkan pa àwọn Fúlàní pààyàn bíi 7 kan ní Àkúrẹ́ o ní kíní o àwọn Fúlàní x-men ni o wọ́n tún bẹ́ẹ̀ gbọ́ ti tàwọn Fúlàní ẹ̀ gbọ́ tàwọn ọmọ kéékèèké tó pa girlfriend ẹ̀ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ẹ̀rí ni apá ẹ wo apá bó ṣe wà important ó ní apá ló need Al-Fulani gan confam ẹ̀
pé wọ́n ló ní apá yẹn òun nídìí apá yẹn ẹ rí lórí live show ládẹ̀ tí gbọ́ tí Lizzy Anjorin tó ti sọ pé wọ́n máa gba apá méjì níjọ́ tí Lizzy Anjorin tó ń ṣe live show ẹ rí ọlọ́run ló dìdí kóso náà lẹ́nu níjọ́ yẹn náà bọ́lọ̀ ṣe mú Abdulrahman nílọrin yẹn torí kò ní mọ̀ pé ṣé ọmọ yẹn máa bò lọ́wọ́ ọmọ tó sáré gbé olúgbòhùn tó fi sẹ́nu tó fi pè lójijì yẹn pé kó gbé oúnjẹ tó ń jẹ lẹ̀ kó máa bọ̀ tọmọ yẹn ò mọ̀ pé òun fẹ́ lọ kú ni tọmọ yẹn ń wò pé ìfẹ́ tó wà láàrin àwọn tó fi gbogbo tó ń ṣe lẹ̀ tó fi àwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ̀ níbi tán náà ti ń ṣe iye ìnáwó tó fi wọ́n lẹ̀ tó gun ọ̀kadà lọ́ba ẹ rí ìfẹ́ lọ́mọ gbé lọ́ba kò mọ̀ pé òun fẹ́ lọ kú ni ẹ wo ó wá kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ó wá kún sí wẹ́wẹ́ ó kó bàtà rẹ̀ pamọ́ bàtà wá di 13 ẹ rí ọlọ́run náà ló mú òun náà ọlọ́run ló máa múrú wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ nu ayé Nàìjíríà bá kẹ́lẹ́ mọ́ bí Nàìjíríà ṣe ti dangerous báyìí tí bọ́bọ́ tàbújá yẹn láyé ń sọ pé ọlọ́run à ń gbọ́ táwọn àfáà náà lóríṣiríṣiríṣiríṣiríṣi apá yìí náà láti ń pọ́ àdẹ́rí gbogbo kéèsì pé ẹ̀ ń para yín Nàìjíríà tá à ń gbọ́ láti ẹjọ́ yẹ apá ó involve nù gbogbo ẹ̀ bí kan náà kápá mọ́ kinní kan lọ́wọ́ wọ́n tún ká kinní kan ẹ̀rí apá yẹn náà ká mọ́ wèrè lọ́wọ́ sìn Lizzy dẹ̀ sọ̀rọ̀ apá ó polówó apá lórí live chat tó ti gbàgbéra pé kọ́ yẹn kò yẹ kó ń gbé ó ń ṣe live chat lọ́wọ́ ní kọ́ yẹn bá òun gan kì í ṣe pé plan ẹ̀ tá a bá sọ pé bóyá ó kàn fẹ́ fi jẹ̀jẹ̀ tì pé rárá kọ́ yẹn bá lójijì ó gbé kọ́ yẹn ó gan ò lè sọ̀rọ̀ straight mọ́ ọ̀rọ̀ tó ti ń sùn tó ń dùn tó ń já gerege nígbà tó gbé kọ́ yẹn ọ̀rọ̀ yí padà ní ó wá di coding wọ́n wá fẹ̀nà sọ̀rọ̀ lórí fóònù òun àtẹni tó ń bá sọ̀rọ̀ kò lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ mọ́ ẹ̀rí ó ti dẹlẹ́lẹ́ náà ó wá fẹ́ ó fẹ̀nà ó fi ẹ̀nà ló fi wá ń sọ̀rọ̀ kò mọ̀gbà tó ẹ̀rí tó dárúkọ apá tó ní yẹn a jẹ́ pé àwọn yẹn wọ́n máa gbá apá méjì nìyẹn o àti kinní kan o ẹ̀rí apá kíni ẹ̀ ń gbà lórí fóònù ọjà gbogbo ẹ̀ nǹkan kan ẹ tún wo kéèsì tó ṣẹlẹ̀ ńlọrin ọ̀rọ̀ apá tó involve náà báwo la ṣe ní wàá máa rò pé àwọn tó ń ta apá tán láwọn wọn ní ṣó àbàgì ní tapá tẹsẹ̀ táwọn ń sọ tán ní ṣó àbàgì ní tapá tẹsẹ̀ táwọn ń sọ tán tapá tán ta kínní báwo la ṣe ní pariwo lé wọn lórí kán lọ ṣọ́ra wọn kán jáwọ́ lápọ̀n tí ó yọ kán gbómi lákaná kán yé pààyàn mọ́ kán yé pààyàn ṣọlà mọ́ ohun ayé abáyé lọ kò sí bẹ́ẹ̀ ṣe pààyàn títí tó tẹ́ fi kọ́lé rẹpẹtẹ tẹ́ kọ́lé ogún tẹ́ ra mọ́tò ọgbọ̀n tẹ́ kọ́lé tó tóbi ju tari ṣe kọ́lá lọ tó bá yá ẹ̀rí sẹ́yìn pààyàn ni lẹ́fí ṣọlá ẹ̀sùn ẹ̀ ń jí ọlọ́run dá yín sí bóyá ìyípadà bóyá stop business òsì tẹ́ ẹ̀ ṣe yẹn bẹ́ẹ̀ ẹ̀rí ó wá wù yín sí ẹ̀sùn ẹ̀ ń jí ẹ̀rí lẹ́mí yín bọ́ lójijì kò sí gbogbo ilé ńláńláńlá tẹ́lẹ̀ bá lẹ́ẹ̀kọ́ gbogbo ilẹ̀ tẹ́ fẹ́ àkwáyà gbogbo góòlù tẹ́lẹ̀ fẹ́ ní gbogbo aṣọ tẹ́lẹ̀ fẹ́ wọ̀ ọlọ́run á jẹ́ ṣe gbogbo ẹ̀ at the end of the day á pa yín náà ni ikú tẹ́ fi ń pa wọ́n yẹn náà ló máa wá pa ẹ̀yin náà ẹ wá ń dàgbà sínú ìkà ní Nàìjíríà àwa dá èèyàn gidi mọ̀mọ́ àgbo everybody ló ṣàn claim pé èèyàn gidi làwọn o tí Lizzy náà bá ń dánu lórí péjì ẹ̀ báyìí tó bá ń kànfàṣì gbogbo àwọn èèyàn báyìí tó sọ̀rọ̀ tó tànútànú tó lóun sọ̀tàn ara òun báyìí ẹ̀ mọ̀ káàdó rẹ̀ ni tó bá kẹnu bèpè lásán tó bẹ̀rẹ̀ sí fáwọn èèyàn lépè lórí platform ẹ̀ tẹ̀ nímọ̀ sí nǹkan tí ò dáa ẹ̀ nímọ̀ pé nǹkan tí ò dáa ní í ṣe ẹ̀ rí tó ń fi àwọn èèyàn tó ń fi ọmọ àwọn èèyàn ṣépè tó ń fi wọ́n entertain ẹ̀yin followers ìyàtẹ̀ lẹ́tẹ̀lé ìkà tó yẹ pé búlì ti ẹ̀gán ju tàwọn Ẹsábọ́ọ̀dù lọ wọ́n sọ fún pé búlì lè yàn
àìmọye fíìmù ló ti ṣe lójú mi tó yẹ kó yà mí lẹ́nu pé ìjà kínnígẹ́ yìí ń jà ìjẹ̀bi lèyí tó ń jà yìí gbígbà ìyá sì máa ra problems rẹ̀ lọ́rùn all the time báyìí kí làwọn ẹni tó ṣe fún un. ẹ̀rí àwọn tó kọ níṣẹ́ búlì yẹn tán kọ Lizzy Anjorin ní bá ṣe ń búlì èèyàn bá ṣe ń ẹ̀rí téèyàn ní kúrò lójú kan tí wàá dẹ̀ máa fìyà jẹni tó wà níbi 20,000 kìlómítà 20,000 mile àbí tó yẹ pé anywhere tó bá wà